àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ ọsàn ló ń kó pọ́npọ́ bá yá ẹ̀ igi ọsàn ló wá ń kó pọ́npọ́ báwọn ọmọ ẹ̀ sí. Ewure nation, if confusion was a person, ẹ̀yin náà ń pè bẹ́ẹ̀. If confusion was a person, ìyá yín ló ń bójú yín jẹ́ kiri yẹn. Mọ̀mọ́ yín, òun ló ń ṣe rọ̀tìrọ̀tì, òun ló ń ṣe ẹ̀yin náà wá ń bú pé ṣé ẹ lè mú ìyá yín so ni. Ìyá yín ló ń sínwín kiri lórí gbogbo TikTok tó ń gbé ṣépè tó ń bójú ẹ̀jẹ̀. Ẹ̀yin wá wà mute. Ẹ̀yin wá wá ẹ̀ lè gbèjà mọ̀mọ́ ni. Tó bá yẹ pé orí Facebook báyìí àti máa rí update tó yẹ pé dọ̀kásì ni mọ̀mọ́ bá jà báyìí ẹni a lè mú láńlẹ́dì mọ́. Gbogbo yín máa ti máa ju sub ẹ ti máa ju sub ẹ ti máa ṣe bí ìtòótọ́. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Tára yín balẹ̀ ń sìn. What happened? No, what happened? Ẹ jẹ́ àká update from Aṣẹ́wó Vlogs. Ẹ kúkú mọ̀ pọ̀ ọkọ ìyá yín l'Aṣẹ́wó. Ọkọ ìyá yín l'Aṣẹ́wó Vlog. Wọ́n tún sọ pé Dorcas ló wà lọ́ndà Aṣẹ́wó Vlogs. Ẹ máa gbọ́ wọ́n ní Dorcas ló wà lọ́ndà page Mọ̀mí Gbé Bọ́dì. Mo ní ṣé Dorcas àti Gbé Bọ́dì ṣé wọ́n fuse together ni? Ẹ jẹ́ àká update ọkọ ìyá yín. Àwọn ilé update ló máa fi pa yín. Wọ́n ní Joyce Blog ṣe rántí àǹtí tó sọ pé ó ní injury ló bó jọ ẹ̀. Àwọn ọmọ ọ̀rọ̀ kíran ìyá òṣì ọmọ òṣì ìyá òdà ọmọ òsùn. Wọ́n ní Joyce Blog ìdí ògbápò olórí burúkú with disability of the pussy that one of whitewash Esadoggy as elderly. Sherry Ọlọ́run Sherry òótọ́ kò kí ní the introduction. You cannot òótọ́ máa wà ó máa jáde easily ni kì í ṣe nǹkan tó jẹ́ pé ṣe understand. Integrity will speak for itself. Truth will always speak for itself. Ní ìdá tí máa lobby. The truth, your integrity, everything you do will speak for itself. Ṣé rántí ìgbà tí wọ́n gbógun ti Dorcas lórí Facebook in their own mind? A máa mú wálẹ̀. Ìgbà tó gbógun tọmọ yẹn ibi tọmọ yẹn gan òró dé àwọn èèyàn tí ò rò sí ló dìde tó sọ pé kí ló dé kí lọmọdé yìí ṣe fún yín. Nǹkan tó ń pè ní integrity nìyẹn. Mọ̀mọ́ ò ní. Mọ̀mọ́ bó ṣe wà yẹn jáwé jura ni anywhere bẹ̀lẹ́ fèsì ni. Mọ̀mọ́ ò lè sọ pé òkè in case of anything àwọn tó máa dúró fún nǹkan ẹyọ kan tẹ́ ẹ̀ mú dání wípé àgbàlagbà ni. Wọ́n á sọ pé àgbàlagbà wo ló wà nù ilé yín tó ń ṣe láńgbáláńgbá bẹ́yẹn. You want people to respect somebody because she's elderly, but she keep disrespecting people. Make it make sense. These people want to respect her now. What is the big deal to respect the elders? Well, Yorùbá wọ́n kọ́ wa dáadáa. But with the way this woman is moving, èèyàn tó gbégi àṣẹ jáde tó ń jẹgi àṣẹ lórí ọmọ kékeré, èèyàn tó ń sọ pé àwọn máa bá yé ọmọ kékeré kan jẹ́ tó fẹ́ lọ ṣe fíìmù. Báwo lẹ ṣe fẹ́ ká fi ẹni yẹn sípò àgbà ká respect ẹ̀ ká fún lọ́wọ́ after saying she's going to destroy, after telling us pé èmi mo gbé ìbílẹ̀ wá sórí Facebook tí bá dẹ̀ bá tiẹ̀ jẹ́ kó ṣe é wọ̀ ń bẹ̀. Ṣé bí abiyamọ lẹ pera yín? Bóyá torí pé ọmọ yín wẹ́wẹ́wẹ́
wọ́n tí lẹ̀ ṣe tí you understand the gravity nǹkan tí ìyá yìí ti ṣe. Ṣebí abiyamọ lẹ pera yín nítorí pé àwọn ọmọ yín kéré. Imagine kọ́ ọmọ ẹ ti dé stage tí ìbílẹ̀ wà yẹn, kó tiẹ̀ tó débẹ̀ yẹn ò mọ nǹkan tójú ọmọ yẹn máa ti là kọjá ni. Àwọn tó ń jọrọ̀ ilé ayé ẹ kàn ń heavy wọn ni, ẹ mọ nǹkan tó kò ń ṣe nǹkan, kì í ṣe pé it's giving it to you. Will work hard to get what you want in this life. Ẹ mọ bí tí ìbílẹ̀ ti bẹ̀rẹ̀, ẹ mọ sacrifices tó ṣe. Sacrifice tí mò ń sọ kì í ṣe kán máa pọn ẹran o, ẹ jẹ́ kó rí wa pé o. Sacrifice tí mò ń ṣe pé sleepless nights. Ẹ máa dúró failure tó ti ní, ẹ máa dúró setback tó ti ní, ẹ máa dúró nǹkan tó ti lose for him to be able to get to that stage. Mọ̀mọ́ Àjàrà Bùkà torí nǹkan tó fẹ́ jẹ tí ò jẹ́ kó gbọ́n, ó sọ fáwa pé ṣèbẹ́ mi mo gbé wá sórí Facebook tí bá tiẹ̀ jẹ́. So you want to reset somebody that has been selling land for over 30 years nínú kòsíkòsí kó tó di pé Ọlọ́run gbé débi tó dé with hard work and consistency. Kí mọ̀mọ́ sọ pé òun fẹ́ dá padà síbi tó ti bẹ̀rẹ̀, ó ní tí bá tiẹ̀ jẹ́ kó ṣe é wọ̀. The same thing applied to Dorcas. Dorcas has been looking for baby for over 18 years tó ti bímọ. Ó ti ń wá ọmọ for over 18 years. Gbogbo èèyàn lórí Facebook ló mọ̀, mọ̀mọ́ yìí gan mọ̀. Ọmọdé gbégi àṣẹ jáde. Ọmọdé ń jẹgi àṣẹ torí ọmọ òkókó tí ò ṣẹ mọ̀mọ́. Ọmọ yẹn ò ṣẹ mọ̀mọ́. Respect is earned. Dorcas ò ṣẹ màmá. Ọmọ bébí Dorcas ìyá Dorcas mọ̀mọ́ ṣe pé fún kò ṣẹ màmá. Ṣé bébí tí ò lè sọ̀rọ̀ ló fẹ́ ṣẹ màmá ni? Ẹ wá fẹ́ whitewash ẹni pé àgbàlagbà ni. No. Àwọn ò sọ pé kì í ṣe àgbàlagbà. But Momo ò deserve ibi tẹ́ fẹ́ gbé sí. That is nǹkan tó tí ò yé yín nìyẹn. Bí a ká sọ pé torí pé kò tí ì ṣe kan yìí. Ẹ wo ẹ̀gbọ́n ojú abẹ àtọjú abẹ. Ẹ wo bó ṣe ń support ara wọn. Lójú mọ̀mọ́ báyìí kí ẹ̀gbọ́n ojú abẹ gbà bọ̀dẹ̀ kó sá sọ́dọ̀ òun ṣe mọ̀ káàrin àwọn méjèèjì dàrú. Kí ojú abẹ wà ẹ̀ lóhùn torí pé mọ̀mọ́ ti ń bójú abẹ jà. Kẹ́gbọ́n ẹ̀ wà lọ́dọ̀ mọ̀mọ́ kí mọ̀mọ́ máa gba information ojú abẹ látọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kó máa fi attack ojú abẹ. Ìdí ìbàjẹ́ ló ti ń jẹ. Torí if you cannot see all this just because kò súnmọ́ ẹ, ṣé mi sọ fún yín jọ yẹn ni? Mo ní pé reason tá a fi dúró wípé màmá ẹ̀ lè mú Dorcas wálẹ̀ kò possible. Nígbà yín láyé ni pé tẹ́ bá successfully mú Dorcas wálẹ̀, ẹ máa dúró àwọn èèyàn tẹ́ máa mú wálẹ̀ ni. Ẹ máa mú Dorcas wálẹ̀, ẹ máa mú ìbílẹ̀ wálẹ̀, ẹ máa mú Alábìkẹ́, ẹ tún ti lọ mójú abẹ, and so on and so forth. Ṣé máa dúró èèyàn tẹ́ máa mú wálẹ̀ ni? Ẹ jáwọ́nú ẹgbómi lákàánú. Jáwọ́nú rádaràdá yìí. Torí pé ó dàgbà náà làwọn èèyàn ṣe ń fún pass tó fi di rádaràdá tó dà sórí social media. Torí pé àgbàlagbà ni ẹ fi lẹ̀ ṣebẹ́ lágbà ńlẹ̀ kò ní dá fágbàlagbà yẹn. Bẹ́ẹ̀ ni. Mọ̀mọ́ tó ń bú àwọn pé torí ẹ̀ lẹ̀ ṣe lọ́kọ́lé. Mọ̀mọ́ ọkọ tó bàbá àwọn ọmọ yín kọ̀ yín tọmọtọmọ ni. Ó tún sọ lóun ò fẹ́ ọmọ tó jáde látara yín. Ọkọ alákọ̀ọ́kọ́ lulẹ̀, ọkọ ẹlẹ́kejì lulẹ̀. Tina alákọ̀ọ́kọ́ ó pokùnso, ẹlẹ́kejì, ẹlẹ́kẹta, Anna náà ẹ wo bó ṣe ń gbé tán jajù lẹ́bi igi eléra. Ẹ̀yin lẹ́dẹ̀ máa jókòó sójú social media máa sọ pé àwọn kan ò lọ́kọ torí ẹ̀ náà ṣe lọ́kọ sẹ́yìn nìní.
ṣé ọkọ bá yín kalẹ̀ ni tẹ́ bá máa wí sẹ̀ sọ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn kì í bókùnrin gbé ọkùnrin àti ìràwọ̀ yín kò papọ̀ àwọn yẹn náà wọ́n bókùnrin gbé nìyẹn nǹkan tó ń ṣe yín àrùn tó ń já yín lẹ fi ń búyàn mí àrùn yẹn tún já àwọn ọmọ yín àwọn náà kò sẹ́nibọ̀dì tó gbé wọn sílé kò sẹ́nibọ̀dì tó gbá àwọn ọmọ yín náà sílẹ̀ ẹni torí ẹ̀ ni wọ́n ṣe ń kú pípípí àwọn ọmọ wẹ́wẹ́ òkè ń dàgbà mọ́mọ́ àgbàyà nìyẹn tó bá jẹ́ pé màá dàgbà màá dàrú yín sí orí social media màá máa constitute nuisance kọ́ náà ń pè mí àgbà yín ò ṣe àgbà gidi téèyàn lè fi tọrọ àgbà orí ibú nìyẹn pé máa dàgbà irú yín máa wá dà ó dáa kéèyàn ọ̀rọ̀ akún kékeré kó fi integrity ẹ̀ máa lọ àgbàlagbà ẹ̀sìn lélẹ́yìí àgbàyà ẹ̀sìn ní ẹ̀rí pórí burúkú lẹ̀ ń ṣe ń sìn ní ẹ̀rí pórí burúkú lẹ̀ ń ṣe nobody associated with you anymore no even show anymore ẹ wá ń ṣẹ̀sìn kiri àgbàlagbà mélòó ló ń ṣẹ̀sìn kiri bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn kiri àmúyẹ àgbàlagbà mo ń sọ fún yín tí mo máa ń rí show wọn lóríṣiríṣi age mate mọ̀ wọn ìmí ìgan ju mọ̀mọ́ lọ tẹ́ bá dẹ̀ reviews mọ̀mọ́ ẹ̀ nìkan ló ń ṣorí burúkú láàrin ó dáa kọ́mọdé gan kú kó kú pápápá ju kó dàgbà ya àgbà òṣì àgbà tí ò tó lé àgbà tí ò lè dálé àgbà rádaràda tán lè fi tọrọ bíi tiyín àgbà tó máa bá yé àwọn ọmọ kéékèèké jẹ́ so tá a bá kó fún mọ̀mọ́ a mọ nǹkan tá à ń sọ ṣé gbogbo àgbàlagbà tó wà lórí social media là ń bú ni kí ló dé tó yẹ pé wọ́n mọ̀ ẹnìkan ẹrù náà kí ló dé tó yẹ pé ìyá ẹnìkan ṣe béèyàn ní ọba ńlá ṣèbéèyàn ní ọba ńlá kí ló dé pé ìyá òṣì nìkan là ń bú wọ́n ní Joyce blog ìdí ògbà pò olówó burúkú with disability of the pussy that one and whitewash Eshadogi as elderly. Ashere, is your mother behaving and doing orí burúkú the way Esabod is doing on social space just for monetization coins? All the people that Adagbaja Rifle is bullying for content, are they not older than her? Ó yà mí lẹ́nu. Ó yà mí lẹ́nu. Kábíyèsí tó wájà yẹn the previous Aláàfin rí gbogbo nǹkan tó fojú ṣé Aláàfin ò dàgbà ju mọ̀mọ́ lọ má dúró nǹkan tó fojú má yẹn rí àbí ẹ ti kú gbogbo ìgbà yẹn má dúró nǹkan tó fojú má yẹn rí àwọn ọba má dúró nǹkan tó fojú wọn rí why? Because she wants them to pay her. Ṣé ẹ jẹ́ sọ kí nìkan fún yín pa Esabod tó bá ti lè rí information kékeré ń pa ẹ̀ á wà lọ ra àràbùkún dáadáa especially tó bá ti lè jẹ́ prominent name ó máa kọ́kọ́ ṣe show kan kò ní sọ gbogbo ẹ̀ ó máa kọ́kọ́ ṣe show kan to trigger you by the time tó bá wá reach out sí ó máa wá gbowó lọ́wọ́ ẹ̀ tó bá ti kọ́kọ́ gba first payment ó ti wọ̀ ọ́ nìyẹn kì í ṣe owó ẹ̀kan ló máa gbà ó máa gbowó pé òun fẹ́ blackmail ẹni ó máa gbà bóyá lọ́dọọdún àbí every 6 months ló máa demand owó lọ́wọ́ ẹ̀ so that ó ní sọ̀rọ̀ tó bá wá fail láti ṣe kinní yẹn ó máa bẹ̀rẹ̀ sí ń gbéṣẹ́ wa you will not have any choice than to come back and pay. Ìdí ìbàjẹ́ ló ti ń jẹ nǹkan tó ń pè ní ìbàjẹ́ òun nìyẹn. Nǹkan tó ń pè ní ìbàjẹ́ òun nìyẹn kí lẹ rò pé ìbàjẹ́ òun jẹ́. Ó máa kọ́kọ́ búlì ẹ wàá fún lówó ó máa tún búlì ẹ again wàá fún lówó wàá rò pé ó ti sanwó tán ó máa búlì ẹ lọ continuously sódà wàá máa mówó lẹ̀. Ìdẹ̀ ṣe búlì pé mo gbójo búlì báyé ẹ̀ jẹ́ ni mo sọ pé búlì tó jẹ́ pé for example ìbílẹ̀ tó ń talẹ̀ ọmọ tí ò pààyàn rí tí ò ṣe nǹkan kan fún yàn rí
Esabod sọ pé òun ní evidence ibi tí ìbílẹ̀ ti pààyàn rí torí pé ó ṣe kíni torí pé ó fẹ́ gbowó lọ́wọ́ ìbílẹ̀. Ó lóun ní ààrẹ evidence o. Ó lóun ní evidence pé ìbílẹ̀ ti pààyàn rí torí pé kíni ó fẹ́ gbowó. Àwọn iṣẹ́ burúkú tó máa ń ṣe ni a pa irọ́ ara àràbù a fi parọ́ mọ́ ẹ torí pé o ti jó lórúkọ o ò ní fẹ́ kórúkọ ẹ bàjẹ́ náà wàá máa fún lówó pé kó má blackmail ẹ kó má sọ̀rọ̀ ẹ kò sẹ́ni bọ́dì inú wọn tí ò ṣe. Àtìgbà tán cast ẹ nǹkan tó bá fẹ́ sọ ń sìn sọ gbogbo èèyàn ti rí àṣàṣe tá a rọ́bìṣì pattern yẹn kíní yẹn tá a rọ́bìṣì ẹ̀ mọ́ lọ́wọ́ pé ó lè máa bá tàwọn èèyàn jẹ́ torí pé ó fẹ́ gbowó náà ó lè máa parọ́ fúnyàn kó máa ra àràbù fúnyàn kó máa bayé wọn jẹ́ borúkọ wọn jẹ́. You don't have anything. You never made it when you are young, when you are midway, when you are old. You did not make it. This is just social media. Cheap coins. Ó wá fẹ́ máa bayé àwọn èèyàn jẹ́ torí pé ó fẹ́ gbowó. A sọ fún pé kó lọ ya script yẹn. Enough is enough. A lot of people ló fall sínú pit yẹn. A lot, including Lizzie. A lot of people. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kò sí bó o ṣe lè sanwó ṣáàjẹ́ máa ń gbóore ni àjẹ́ ò móore náà kò sí bó o ṣe lè sanwó fún ó ṣì máa blọ́ọ̀gì ẹ̀. Kò sí bó o ṣe sanwó fún. Torí ẹ̀ ní ẹ̀rí return of arrears sọ ẹ̀gbọ́n kan tó sọ ó ní Ìyábọ̀ fún un lówó ẹ̀rí bó ṣe fẹ́ bá ṣẹ́yìn jẹ́ tó sọ pé cheap labour ló lò tó sọ pé lọ yáwó ni tó ń sọ oríṣiríṣi rádaràdà ń pa ọmọ yẹn. The same pattern ìbílẹ̀ torí pé ìbílẹ̀ ò fún lówó the same thing náà ló ṣe sí. The same thing. Àwa la rubbish script yẹn mọ́ lọ́wọ́ wípé rárá o ò lè lo script yìí mọ́ ayé èèyàn mélòó ló fẹ́ bàjẹ́ torí pé ó fẹ́ gbowó. That is it. So èèyàn yẹn lẹ wá gbé wá tí wọ́n sọ pé àgbàlagbà ni kò ní dá fàgbàlagbà yẹn àti mọ̀mọ́ àtàgbàlagbà wọn kò ní jọ jẹ wọ́n papọ̀. Tó bá jẹ́ pé bí ìyá àti ẹ ṣe nìyẹn Joyce blog ò ní débi tó dé ayé àti bàjẹ́ báyé àwọn ọmọ mọ̀mọ́. Àwọn ọmọ mọ̀mọ́ kan náà fi ṣe palliative married men palliative. Ayé àti bàjẹ́ think about it. Tó bá jẹ́ pé bí ìyá àti ẹ ṣe nìyẹn àbí ká sọ pé ìdí tẹ́ fi ń whitewash ẹ ni pé kì í ṣàǹṣẹ́yìn ló ń bú kì í ṣẹ́yìn ló ń rọ̀rà bù fún kì í ṣẹ́yìn ló ń ba tiẹ̀ jẹ́. That is why you can confidently say that àgbàlagbà ni mọ̀mọ́ kò yẹ kó máa sọ̀rọ̀ sí. But tó bá jẹ́ pé ìwọ ló wà ní position àwọn tó ń ba tiwọn jẹ́ yẹn would you have said the same thing? Only all the people that had Agbajera who is bullying for content, are they not older than her? Àbí Bola Ahmed Tinubu and the late Aláàfin are her mates? Ó yà mí lẹ́nu. Ṣé bó sọ pé Tinubu ti kú? Ẹ rántí? Àgbàlagbà tó bá so àgbàdo mọ́dì ó ti di aláwàdà ìdíyẹ ni. Bẹ́ẹ̀ ni. As Esa Bandit herself is much aware of it, she confesses with her own diarrhea mouth wípé nínú ìbàjẹ́ lòun ti ń jẹ. Esa Bandit and RMD are age mates. Have you seen him or any other 65-year-old cursing, bullying and defaming other people's children the way that this ẹni òfò ẹni àdánù àgbàlagbà ọlọ́pọlọ lílọ́ àríjẹ nínú ìbàjẹ́ does on social media space? Jẹ́ kó rí ẹ pé I wanna be Esa Bandit blogger. Ṣé rí nǹkan tó ń da Joyce blog láàmú ni pé zero content ló ń da láàmú àìríṣe ni
kò ní talent, kò ní skill, kò dẹ̀ ní content. But she knows that tóun bá ti rọ̀ mọ́ igi mọ̀mọ́, ṣé mọ̀ pé igi yìnyín, tóun bá ti rọ̀ mọ́ igi mọ̀mọ́, lára nuisance tí mọ̀mọ́ ń ṣe yẹn, ó máa jábọ́ sóun lára díẹ̀díẹ̀. That is it. You have to be intelligent to join your donation. Hello, mommy, body. When she speaks, everybody will stand still. Momo cannot talk now. I'm a mashera da play only. Don't chapa ṣe nonsense. Ṣe gbé wọn ṣe pé náà ńbẹ̀. A tún gbé àwọn ọmọ ìwé yẹn ṣe pé. So nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Wípé of course, àwọn nuisance ni mọ̀mọ́ náà kó jọ. So what do you expect from them? Ìyá ò dá ọmọ òsùn. Wọn ò ní talent, wọn ò ní anything. They have nothing going on for them. Can Joy's blog do a show than to bully, just like our mother? Show ẹ bèrè pé ṣòwò ló lè ṣe. Kó máa drag ọkọ ọlọ́kọ. Kó máa bully ọkọ ìyá Ikímọ́, ìyẹn Jìnnà Kọ̀rẹ́. Kó máa drag wọn kiri. The same way. Òwú ìyàgbọ́n lọ́mọ rán. No skill, no talent, no content. Ṣé mọ̀mọ́ náà ní content ló fi ń jà kiri bí òpònú? What do you expect from Joy's blog? Kò dẹ̀ lè ṣe show. Ètè ti pọ̀ jù. Ẹnu bọ̀ǹkù àbáyìí ló máa ṣunú jọ. Gbogbo ìtọ́ máa lé sí gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ẹnu wọn báyìí. They cannot talk. You see them. Ẹ̀rí bí ìyá ṣe rí, ẹ wo báwọn ọmọ náà ṣe rí. Irregular shape, Joy's blog. Mọ̀mọ́ náà, skin ẹ̀ bí crocodile skin. Gbogbo ẹ̀ ráṣìráṣì, rọ́gọ́rọ́gọ́. Mo ní crocodile àbí toad. Skin ọ̀pọ̀lọ ló ní now. Let them use their head for content. Ọkọ sọ̀rọ̀ kan tí ò la bully lọ. No, kọ́ dá sí ọ̀rọ̀ without bullying somebody. Kò possible. Gbogbo wọn ibi tí mọ̀mọ́ bá ti lọ torí bomi gbóná, gbogbo náà máa lọ korí wọn bó. They are just sheep. I swear. Ibi tó bá ti dání wọn kọ báyìí náà lọ. Wọ́n ti ń drag mọ̀mọ́ ẹja lọ jàǹbẹ́. They don't care who started it. They don't care about what happened. They don't even care. They are too afraid to even tell Momo when she's wrong. What do you expect? What do you expect? Tí màmá bá fi ra ẹ̀sìn pọ̀ àgbà, kò sẹ́nibody tó máa disrespect ẹ̀. But you know, Joy's blog, ọpọlọ ẹ̀ náà ti kó síbi ìdí ẹ̀yẹn. So kò lè reason to that level pé tí mọ̀mọ́ bá fi ra ẹ̀sìn pọ̀ àgbà, why would children disrespect her? Think about it for a second. Mo ní kó think, ọpọlọ òun dá. Ó ti wà ń fúrò ẹ̀. Ó jà máa lọ jàre.